ọba ní fẹ́ pa wá tó wọ́n ti ń kó wá o ẹ gbà wá o àwọn ọba ní o ẹ sànú wá ní ọba dọ̀rí àwọn ọba ní o. Akíìmù péré tí ń dà wá láàmú tí ń pa kúkúrú tí ń pa gúngùn àgbúrò yín àrípa yín láti bá wa rí mú àwọn ọlọ́pàá sì ń ṣe ribiribi fún àwọn ará Ọ̀fà àtàwọn ará Ìbàdàn wọn ò rí nǹkan kan ṣe fún wa kò sẹ́ni táwa tọ́ka sí pé ń tọ́ka wá lọ́mọ nìyí tí wọ́n rí mú. bàbá Tinubu ẹ̀rọ wà lọ́wọ́ o gómìnà wa ẹ̀sánú wa o. Olúbàdàn ló sọ yí pé kẹ́ kó ń bẹ̀ fún àwọn ará Ìyànà Ọ̀fà. Olúwo ló ní ká kó ń bẹ̀ fún wọn o pé ká má bàa fẹ̀mí ara wa tàfàlà o. àti orí ìtọ́ tí ọkọ̀ sójú inú wa sì dùn láti kíní fún ìjàjàgbara yẹn ṣùgbọ́n bàbá wo jáde sí láti gbọ́ nǹkan tí ẹ bá wá wọ́n á sì fún yín ní ìdáhùn ẹ̀kan ní ṣùgbọ́n àníkẹ́ dákẹ́ mọ́ tàbá ti sọ̀tún pé ó fẹ́ sọ. Akínyín púpọ̀ ó yẹ jẹ́ pé àti ìmọ̀ tẹ́ ẹ bá wá ẹ̀kan pariwo ọmọ ọba ẹ̀ gbà wá ọmọ ọba ẹ̀ gbà wá àbáníkẹ́ ẹ wọnú ilé ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí inú ilé ò lè gbà wá ṣùgbọ́n á ní kí gbogbo àwọn bàbá wa kí wọ́n jáde sí yín níta kí wọ́n lè bá tẹ̀tí gbọ́ yín ẹ̀ṣẹ̀ fún wa ní ìṣe òbí méjì nínú ilé wọ́n lè tẹ̀tí gbọ́ yín. ọmọ ọba ẹ̀ gbà wá o. ìyá mi lórí bíi mo ti ṣe àwọn interview kan tí ó máa jẹ́ tó máa wúlò fún gbogbo wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ní bíbí náà a tún ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn interview náà ní ìka tí post ẹ̀ ní so interview ti wà ṣẹpẹ́ṣẹpẹ́. sọ pé ẹ jọ ìdàn ẹ̀sùn tẹ̀tù bẹ̀sẹ̀ bẹ̀rẹ̀. ok wọn ni ẹyà ẹja dúró lẹ́yìn kọ́tà yẹn. kò ní ìdá kọ́tà ẹ̀sùn dúró lẹ́yìn kọ́tà ẹ jẹun ẹ̀sùn ẹ̀gbẹ́ kájọ tì. Akí ẹ̀yin bàbá wa o akí ẹ̀yin bàbá wa o Ọlọ́run jẹ́ ká rí pẹ́ o àṣẹ tí ẹ fi ń ṣe tẹ fi ń tò látijọ́ Ọlọ́run jọ́ dànù mọ́ yín kò sọba tí ọba sí ọmọ ọba kò sọmọ ọba tí ọba sí ọba àtọba àtọmọ ọba gbogbo yín la gbé dànsákì fún. Àmì yóò bu o èèmọ̀ ta rí náà làwa fẹ́ bá yín fún o láì mọ̀ yẹgbà láti lọ sí ọ̀dọ̀ bàbá wa ní palace ṣùgbọ́n gbogbo iṣẹ́ à ń ṣiṣẹ́ là ń gbọ́ àrípa kankan tó sì jẹ́ wípé gbogbo àwọn bàbá ní Ìbàdàn àwọn tí ò tó ọba wa ní Ìwó àmọ́ ipa tí wọ́n ń kó nípa ọ̀rọ̀ àti ìgbìyànjú àti ìnáwó nára bí kábíyèsí wa ti ẹ̀gbìyànjú tí wọ́n ń náwó ìgbésẹ̀ tó tọ́ tí wọn ò fi ní pawá tán lókè ọba àárí o àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì láti bí ọdún mẹ́rin gbogbo tá à ń gbọ́ lọ́dọ̀ àwọn èèyàn wa tí wọ́n bá ti lọ sí palace ni wípé à ń ṣiṣẹ́ lé lórí sí àwọn ará òkè àwọn ará Ìyànà Ọ̀fà àwọn Ọ̀fà wọ́n mobilize wa káwa mọ́nú oko ẹni tí wọ́n pa ẹni tí wọ́n hàn lé mọ̀ ẹni tí wọ́n jí dúkìá rẹ̀ lọ wọ́n tún lọ kọ́lọ́pàá wọ́n tún wà máa fi kó wa mọ́lé ni gbogbo eléyìí lọ kà wá láyà tá a bá ṣe petition lọ sí zone àbí gbogbo kíbi tí petition wa bá lọ gbogbo ẹ̀yin àgbààgbà wọn làwọn ò rí pa yín àwọn mọ́gàjì àwọn ọmọ ọba nìbàdàn àti níyà lọ́lọ́fà gbogbo wọn ni wọ́n sì ń lọ Akíìmù péré tí ń dà wá láàmú tí ń pa kúkúrú tí ń pa gúngùn àgbúrò yín àrípa yín láti bá wa rí mú àwọn ọlọ́pàá sì ń ṣe ribiribi fún àwọn ará Ọ̀fà àtàwọn ará Ìbàdàn
wọn ò rí nǹkan kan ṣe fún wa kò sẹ́ni táwa tọ́ka sí pé ń tọ́ pa wá lọ́mọ nìyí tí wọ́n rí mú kò sẹ́ni tá tọ́ka sí láti ọ̀tá tí ń pariwo Akeem àtàwọn ọmọ ogun rẹ̀ wípé òun ló ń pa wá lọ́mọ ní ń pa wá láya ní ń pa wá ní dúkìá tó ń tí bẹ́ẹ̀ àgbọ̀n kankan èyí tó wá ṣe wá lè mọ̀ tá a fi jáde rèé o àná tá a wá ní pé ká lọ fẹ̀hónú hàn ní pápá síbàlẹ̀ wa ní pápá àwa kábíyèsí wa bá wa ń bẹ̀ wọ́n sì ṣe wá dáadáa wọ́n ṣe wá lálejò ṣùgbọ́n wọ́n ní ká kúrò lórí ilẹ̀ àwọn bàbá tiwa ni o wọ́n ní ká wò kúrò lórí ilẹ̀ bàbá tiwa ni o wọ́n ní torí wípé tẹ́ẹ̀bà kó mẹ́rin mi wọ́n kàn ṣòfò dànù ni wọ́n ní kódà gan káwá gba ilẹ̀ níbi tá a bá ti fẹ́ máa dáko níbi tí ìran bàbá wa ò ṣe sí orírun tiwa sí níbẹ̀ yẹn eléyìí ló wá kà wá láyà jù tàbí wá òpè tọ̀ lọ́dọ̀ bàbá ọba ṣe é dé mọ́ kákúfà sunkún wá bẹ́yìn ọmọ ọba bóyá yìí náà fẹ́ ká kúrò fún àwọn arọ́ọ̀fà àtọ́kíwò tó bá sì jẹ́ pé ẹ̀yin ọmọ ọba àtẹ̀yìn àti kábíyèsí wa wọ́n máa fún wa lówó oúnjẹ lóṣooṣù kí wọ́n tọwọ́ bọ̀wé àdéhùn fún wa kébi mọ́ bàa pa wá tán torí gbogbo ibẹ̀ ni wọ́n forí wa sọlẹ̀ sí àwọn bàbá wa ibẹ̀ ni wọ́n forí sọlẹ̀ sí tí wọ́n ń jẹ tí wọ́n mu tán fi ń gbọ́ bùkátà lórí wa tí wọ́n fi ń rán wa lọ iléèwé ibẹ̀ ni gbogbo ẹ̀ wà o àìsí ìsọmọ ti fún lọ́rọ̀ nìkan kí èso oúnjẹ láwáyé wa jẹ ètàwà náà nínú gbogbo ayé kọ́ ní ọ̀dọ̀ ọlọ́mọ ọba gbogbo ayé kọ́ ní ọ̀dọ̀ ọba ibi tó ń kálukú bá tẹ̀dọ̀ sí ibẹ̀ náà ni ó ti máa ṣayé tiẹ̀ eléyìí ló wá bá wa lẹ́rù jù pé ìgbésẹ̀ tó yẹ kí kábíyèsí ọba wa gbé pẹ̀lú ọmọ wa tí wọ́n mú níjẹrin sígbèkùn pẹ̀lú ọmọ wa tí wọ́n mú sígbèkùn láti Yusufu tí ó sì yẹ pé ọmọ náà ọjọ́ ọmọ takuntakun ní òkè ọba àwọn gidi gan kú tí wọ́n lé ní 13 ni wọ́n lọ ká mọ́nú oko rẹ̀ wọ́n lọ bá lórí ilẹ̀ rẹ̀ wọ́n lọ bá nú ilé rẹ̀ wọ́n fẹ́ pa tòun tayà àtọmọ eléyìí wá ṣe wálé mọ̀ nígbà wọ́n gbìyànjú tí wọ́n ò rí pa wọ́n yìnbọn wọn ò rí pa ìbọn tí wọ́n lọ́mọ lọ́wọ́ ìbọn yìí ló bá ìkan lára àwọn tó fẹ́ ṣekú pa ọmọ yìí náà bá lọ gbé fáwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá náà bá làwọn wá o àràsọ ọlọ́pàá lọ́rùn wọn ààrẹ ID card lọ́wọ́ wọn ọmọ tí gbogbo àwọn tí wọ́n wá kìkì gbó ní tẹ́ bá rí fọ́tò wọn wà lọ́wọ́ wa o wọ́n ní táwọn ọba pa wà ní kúrò mbẹ́ lọ́yà wọn ní àfigbà táwọn bá tó lé wa kúrò láyé pèsè bí kábíyèsí wa náà ti ní ká kúrò fún wọn nígbà tá a bá wá kúrò fún wọn bó làwọn fẹ́ máa gbé ìdájọ́ tó wà lọ́wọ́ wa táwọn bàbá wa ti ṣe àwọn baálẹ̀ ìdájọ́ kan ti jáde ní Federal Court wọ́n ní kó kálukú dúró láàyè rẹ̀ ó kálukú sì ti mú status quo àwa sì gbà àlàáfíà láàyè kódà ní tí ó yẹ káwọn bàbá wa ṣe nítorí àlàáfíà ní òkè ọba wọn tó ṣe ní tí ó yẹ kó tó fún àwọn ará Ìbàdàn wọn tó fún wọn tó ń ti bẹ́ẹ̀ wọn láti káwọn ò lé wa láyé ni o ṣùgbọ́n status quo tí wọ́n fún wa yìí ìdájọ́ ẹ̀ ń bẹ lọ́wọ́ wa wọ́n ní ká má dọ́dọ̀ wọn wọ́n ní káwọn náà má dọ́dọ̀ wa èèmọ̀ ló jẹ́ fún wa tó ṣe wá kó ká ọmọ wa mọ́lé tí wọ́n tó gbé lọ fọlọ́pàá èyí tó wá ń bà wá lẹ́rù jù ni pé wọ́n tún ti wọnú wọ́ wá láti Ìbàdàn wọ́n tún ti wá arrest àwọn èèyàn bí wọ́n ṣe máa ṣe nìyí o gbogbo ìnáwó ìgbìyànjú àwọn bàbá wa lókè ọba àwọn òjì ọyọ lọ́dọ̀ AIG tó ẹ̀ṣẹ̀ dé yìí náà àwọn náà ti bá wa jókòó àlàáfíà wọ́n ti jókòó láwọn bàbá wa wọ́n ti ní kó kálukú ọmọ jókòó sáàyè ẹ̀ ìdájọ́ ilé ẹjọ́ ni pé kọ́lọ́pọ̀ ọmọ mu wa mọ́ kí wọ́n sì má dà wá láàmú mọ́ kẹ́rẹ́ tí wọ́n bá ti lọ mọ́ ọlọ́pàá báyìí wọ́n mọ̀ bẹ̀rẹ̀ sí kó wa ni eléyìí ló ṣe wá lé mọ̀ jù nígbà tí wọ́n tún ní pé ká kó lórí ilẹ̀ ṣé ìtẹ́jú bá ní mọ́ ọmọ wa kó ń gbèkùn lẹ́tọ́ wa ní ká kó lórí ilẹ̀ eléyìí tójú sí wa o tó bá yẹ bẹ́yìn ọmọ ọba náà bá wá fọwọ́ sí ká kó lórí ilẹ̀ ká kú fẹ̀ kan lọ bá àwọn arọ́ọ̀fà tẹ mọ́ bá pa wá mọ́ pé kí wọ́n gbalẹ̀ kún fẹ̀ kan gbà wá mọ́ àwọn olùdìbò àwọn náà ràn wá lọ́wọ́ tí bàbá ti dé wọ́n bọ̀ lókè ọba nìyẹn ìkànnì kàkà kó wọ́n fi náwó sókè ọba òun yà máa fowó jẹja tútù ni bàbá sì dásìkò òbò wọ́n bọ̀ lókè ọba nìyẹn àwa wò pé ká má bàa kú tán kábíyèsí ti ní pé ká máa lọ lé ká kúrò lórí ilẹ̀ fún wọn ẹ̀yọ́ ọmọ ọba yìí náà sọ pé ká kúrò lórí ilẹ̀ tó láti ti ṣe bẹ́ẹ̀ tán kẹ́ sáà fún wa ọmọ bàbá dùn lọ ọmọ ọba ìwọ máa tẹ̀síwájú kí n tó máa bá ọ̀rọ̀ tí àwọn bàbá mi fi sí mi lẹ́nu lọ Olúbàdàn ló sọ wípé kẹ́ kó ń bẹ̀ fún àwọn ará Ìyànàfà Olúwo ló ní ká kó ń bẹ̀ fún wọn o pé ká má bàa fẹ̀mí ara wa tàfàlà o Olúwo ló sọ fún wa Olúwo ni o ọba Abdulrasheed ni Adéwálé Abdulrasheed ni o ìpàdé tí wọ́n bá wa ṣe nípàdé àlàáfíà tí wọ́n bá wa ṣe ní pápá lánàá ní tí wọ́n ní ká ṣe ní ká má bàa fẹ̀mí ara wa ṣòfò àrígbèsè kankan lórí ẹ̀ à ń gbégbèsè ni o. ọmọ ọba ìtẹ̀síwájú òwe àgbàgbà tí mo fẹ́ ká mọ̀ èyí tó ṣẹlẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ láyé Abímbọ́lá ẹ̀yin ará abẹ̀wò mọ̀ ní ó ṣẹlẹ̀ láyé bàbá mi Abímbọ́lá ẹ̀yin ará abẹ̀wò mọ̀ ní nítorí wípé wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé lásìkò tó yẹ kí wọ́n gbé ní ò jẹ́ kẹ́ ẹ mọ̀. ó ṣẹlẹ̀ láyé bàbá mi Ashiru Ọlátúbọ̀tán
kẹ́ ẹ lè mọ̀ nítorí wípé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé lásìkò tó yẹ kí wọ́n gbé. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó sà ilẹ̀ ìwò lọ́wọ́ yìí ó lè jẹ́rìí sí Alhaji Moshood Adeoti lọ́wọ́ lẹ́sìn Alhaji Tajudeen Honorable Tajudeen Ológùrò wọ́n lè jẹ́rìí sí àwọn ni wọ́n lọ sojú lórí ọ̀rọ̀ yẹn tí wọn ò fi máa pa ẹ̀yin ará agbègbè bẹ̀ tí wọn ò sì fi lé yín kúrò ní ibẹ̀. bàbá ti sìn náà tó ní kẹ́ ẹ kúrò ń bẹ̀ bóyá àánú pípa tí wọ́n ń pa àwọn èèyàn sí wọn àbí kó jẹ́ wípé ọlọ́run kọ̀ wá mọ́. ṣe rí ní tó bá mú òkété tó fi sọ wípé òun ò lè fi lé bàbá òun lẹ̀ lẹ́ẹ̀fi rí tí òkété ó mọ pààrà orí ọ̀gán tí wọ́n sì mọ bá ń bẹ̀ lọ́dọọdún tí wọ́n sì mọ bá yóò sì tún mọ padà bẹ̀ lọ́dọọdún. kí èèyàn bá wá fi ibi tí wọ́n bí sí tí wọ́n forí ẹ̀ sọlẹ̀ sí ibi tí ìjẹ àtìmú rẹ̀ tó wà tó bá wá fi lẹ̀ ṣáìmọ̀ pọ́pọ́lọ́ rẹ̀ ò tó tòkété nù. tá a bá wá rí ẹni tó fún èèyàn nímọ̀ràn bẹ́ẹ̀ pé kéèyàn ó ṣe bẹ́ẹ̀ tá a bá gbé ọpọlọ òun àtòkété sẹ́gbẹ̀ ara wọn. ṣùgbọ́n n tẹ́ wí pé bàbá Olúwo sọ pé kẹ́ ẹ fi bẹ́ẹ̀ lẹ̀ èmi tó sẹ́dẹ̀ wọn pé wọ́n jẹ́ sọ bẹ́ẹ̀ pé ọpọlọ yẹn wà jù bá ń lọ. wọ́n wí bẹ́ẹ̀ àbí wọ́n wí bẹ́ẹ̀. ọmọọba èmi wá ń gba ẹnu àwọn bàbá ọlọ́mọọba sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi sí mi lẹ́nu wípé ìgbésẹ̀ ó lọ lórí ntẹ́ sọ yìí ní kíákíá bí àwọn bàbá wa ọba tí wọ́n lọ lánàá mọ́ṣẹ́ máa ń dọ̀rọ̀ yẹn ni wípé wọ́n á pe gbogbo ọ̀tọ̀kùlúùlù gẹ́gẹ́ bí àwọn Ìbàdàn ṣe ń ṣe. àràwọ̀ ọ̀tọ̀kùlúùlù mọ́ o. wọ́n á pe gbogbo àwọn ọmọ ọba wọ́n á wá pe gbogbo àwọn olóṣèlú pátápátá wọ́n á wá foríkorí wọ́n á fi kùnlùkùn. àwa fúnra wa á wà gbìyànjú bí àwọn bàbá wa tàná tí máa ṣe á fi tó gbogbo ọ̀tọ̀kùlúùlù létí á fi tó gbogbo àwọn olóṣèlú létí á fi tó gbogbo àwọn tó bá yẹ kí wọ́n gbọ́ létí á wà foríkorí á fi kùnlùkùn á wà àráìfù sí ìgbésẹ̀ tó bá yẹ kí wọ́n gbà lẹ́yìn rẹ̀ láti ibà ṣe ń sọ̀rọ̀ ẹ lọ à ń jẹ́jẹ́ fún yín wípé kìíní tá a bá wá pè wọ́n tí wọn ò bá wá dá wa lóhùn irú ètò yìí sẹ́yìn náà àwa náà wà bọ́ta wá sí i. àwọn àjọ ìyìn ara wa mẹ́yìn àwọn àjọ yálé olóṣèlú kọ̀ọ̀kan tá a pè á sì jẹ́ kó máa yé pa pè ọ́ ọ̀dá wa lóhùn ilẹ̀ èwo pè ọ́ ọ̀dálẹ̀ wò lóhùn tí ilẹ̀ èwo bá sì pè èèyàn tí ọba dálẹ̀ wò lóhùn kí ni ilẹ̀ wọ́n ṣe. èèyàn bá fínú fíndọ̀gbà pé ọmọ olè tí jàre oníhun lòun kí ló wá yẹ kó bá wa lójijì ń bẹ kò wá sí aburú lọ́wọ́ ẹni tó tó ní ìgbà tí ọ̀gbà ni ọ̀làbúrú ń bẹ lọ́wọ́ rẹ̀ kò sí lọ́wọ́ Ìbàdàn ọwọ́ gbanigbani tí ń bẹ ń wò ńláburú ń bẹ. bẹ́ẹ̀ báṣì tó kú ìlú kú ó yẹ kó tọrọ ọbẹ̀ sọ tí èèyàn bá tó adarí ṣe èèyàn á máa kọ̀wé fipò lẹ̀. iṣẹ́ adarí ni kó dáàbò bo dúkìá àtàwọn ọmọlẹ́yìn ẹ̀. òun lẹ́sìn ń pariwo pé dúkìá yìí ti ṣòfò yìí. ẹ̀mí yìí tó ń ṣòfò. ọ̀tọ̀ ní wàá ní iṣẹ́ ọmọ ọba àti bàbá wọn ọba kí ni iṣẹ́ wọn nílùú nígbà tí wọn ọba lè dáàbò bò ní mọ́. à ń jẹ́jẹ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn tá a dákọ̀ yìí olóṣèlú ọ̀tọ̀kùlúùlú àwọn agbófinró àwọn bàbá wọn ọmọ ọba àti bàbá wọn ọba àwọn náà pọ̀rọ̀dà nígbà tí iṣẹ́ bá dé ọ̀dọ̀ wọn ò ní sọ pé kẹ́ ẹ fi bẹ́ẹ̀ lẹ̀ mọ́ tọ́wọ́ jẹ́ pé wọ́n kẹ́ ẹ tó fi bẹ́ẹ̀ lẹ̀ náà ni wọ́n tó ń tẹnu mọ́ àjẹ́ wípé bí iṣu bá ṣe rí ni ó ṣe pera rẹ̀ níyàn. Àwọn ajẹ́ pé tí wọ́n tún ń sọnù ajẹ́ pé bí iṣu bá ṣe rí ni ó ṣe pera rẹ̀ níyàn. Ẹ wo yán gángan
iyán dàgí sáà lè fi wé yẹn ewúra ibi tí yàn gangan bá ti yan kọ́rin tó yan fanda báyìí tí yàn dàgí wúpá sẹ́yìn ewúra tó bẹ́ẹ̀ tí ó ṣe bẹ́ẹ̀ ṣé yàn dàgí ni ó pè ní yàn dàgí ni ó pè ní yàn sukọ ìṣe yàn gángan ni ó pè ní iyán sukọ ìṣe yàn ewúra ni ó pè ní yàn. akínyìn ọlọ́run aláàánú yóò dúró tì láti ti ọ̀rọ̀ wa ẹ dákun ọmọ tó wà láhàámọ́ afẹ́kẹ́ fi jẹ́ tó gbanibani tó ní gbà yín lọ́lọ́run yàn bẹ́ẹ̀ ẹ bá ní bá bàbá gbogbo wa sọ̀rọ̀ kí wọ́n bá ní mú wa bí wọ́n fi wò sí jẹ́ kí wọ́n mọ ọmọ tí wọ́n bá dàn táwọn tẹ́yìn lajú lẹ̀ tí wọ́n ń kó ọmọ tí yín tí wọ́n sì tún pa wọ́n ẹ lọ bá ọmọ tí wá wálé ni o àwa fẹ́ rọmọ tiwa ní kíákíá ẹ ṣe àṣìṣe lé lórí ẹ jọ tó lọ lọ́rùn ẹ wá ṣe jẹ́jẹ́ ẹ má jẹ́ kó sí jàgídíjàgan kò sí ìjọba àbí ọlọ́pàá àbí ẹnìkan tó lè tako ìfẹ̀hónúhàn wọ́ọ́rọ́wọ́ irú ètò ìṣe lágbára ọlọ́run ọlọ́pàá ní fi gbogbo wa. ẹ fi nọ́mbà èèyàn méjì lẹ́nu yín báyìí nípa sẹ́sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìgbésẹ̀ ó ti máa lọ ẹ má pariwo nọ́mbà yẹn síta o ẹ kàn rọra kọ síbì kan kẹbi lé àwọn bàbá lọ́wọ́ a lè mọ ọ̀nà táwọn gbà kọ́ńtàtì yín bàbá ti di ìgbésẹ̀ ọmọ ọba yẹn gbà wá o. ẹni pápá la tún lọ báyìí straight away nígbà bá débẹ̀ láti continue láti máa ṣe either live àti ní àwọn interview oríṣiríṣi àti ní wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n náà àwọn ibi tí a máa tún dá court nítorí pé àmọ́ lọ pápá sísá ìwà mi nítorí pé àmọ́ lọ sí pápá torí aláwọn interview kéèké kan tí a máa tún yọ nínú àwọn ibi gbogbo àwọn tọ́lẹ̀ ṣe náà á gbìyànjú láti yọlẹ̀ ẹ̀sùn bí so a fẹ́ interview ìyàwó yìí àwọn kan náà ìdárúkọ yín. èmi ni Táíwò Yusuf ọmọ ìyàwó ẹni tí wọ́n mú. ok ọkọ yín gangan lẹni tí wọ́n kidnap yẹn tí wọ́n mú báwo ṣì ń jẹ́ lè ṣàlàyé bóyá ìṣẹ̀lẹ̀ fún wa gan. ṣé rí nígbà yẹn mi ò tẹ̀lé wọn ilé lè mi bọ̀tà ọmọ mi ló mú lọ kókó wọn wà ẹ̀bẹ̀ jẹ́ káwọn dẹ̀ fẹ́ yẹ ojú ọ̀nà ṣùgbọ́n àwọn ẹ̀ka ọmọ yóò máa wà ẹ̀bẹ̀ lẹ̀ ibi táwọn ẹ̀ka wá lọ mílíọ̀nù tí wọ́n lọ pa omi bí wọ́n ṣe rí náà kánú mi pé wọ́n ti kidnap bá àwọn ọmọ inú ilé tí wọ́n lọ fẹ́ ti tú ògbó wọn àwọn bíi méje tó ogun ọjà ti dọwọ́ bo bàbá àwọn ọmọ yẹn wá sá sínú igbó wípé kán má bàa ṣe àwọn náà lè ṣe làwọn yẹn fi fẹ̀yìn rìn wá bá àwọn èèyàn níta pé kán jọ kán làwọn lọ pé wọ́n ti fẹ́ pa bàbá àwọn tó ń darí gbogbo wọn tẹ̀ ti pa gan ni àwọn ọmọ ń sọ ṣùgbọ́n wọ́n pa wọn àpá gan báyìí àti ìfojú kàn án àti rí wọn àdẹ fún wa ní fòbò yá ká bá sọ̀rọ̀ àárín kankan nípa rẹ̀ ẹ ṣàánú mi ẹ dákun mẹ́jẹ̀ẹ́dọ̀ pọ̀ sẹ́gbẹ̀gbọ̀ méke ni mi ẹ ṣàánú mi. ẹ dákun fẹ́ bí léèrè ṣé kí ló dé tí wọ́n fi tájẹ̀tì ọkọ̀ yín gan sọ́kọ̀ yín bá wọn fa làkàdí ni àbí wọ́n sọ fún wọn wípé àbí wọ́n dúró lórí òdodo pé àníṣe nígbàlẹ̀ tiwa àbí gbogbo ẹni tó bá ti ká mọ́ oko gbogbo ni wọ́n kà ń ṣe lọ́ṣẹ́ ni. sẹ́rí ọkọ̀ mi káàdì kan ti bẹ̀rẹ̀ oṣù onírò torí èmi àtàwọn ọmọ àsunkúnlé lórí inú ilé ìjọba ìkọ́kọ́dá ọkọ̀mọjà wọ́n ní ṣùgbọ́n tó ń bá lóun ìjọba ìkọ́kọ́ òkè ọba yìí pẹ́ẹ́nì sí ní wọ́n ń gba kíkálù tó bá yá yóò kàtà wọn lójú wọn náà fẹ́ sílẹ̀ fún àwọn ọmọ ìgbẹ́ tó ń jọ tó yọ díẹ̀ tó ó ṣàbẹ̀wò àtàwọn ọmọ lọ́nà tí à ń sunkún nílé pẹ̀lú rẹ̀ ìṣòro bá wọn jẹ̀sán bá ti wá ọkọ̀ kí báwọn jà ọkọ̀ kan ní wọn lójú ìdákọ́ wọ́n dẹ̀ ń wá láti dáná wọn ọ̀tẹ̀ ìṣùgbọ́n tí wọ́n fẹ́ mú yìí aláàbà tó jẹ́ pé aláàbàdàn ìgbìmọ̀ ìkúrò fún mi ti jẹ́ olómọ̀ sọ tó dẹ̀gbọ̀n àwọn ẹni ẹ sínú ilé bó ṣe wá rí kó ti wá bàbá yìí bó ṣe mú àwọn ẹni ẹgbẹ́ yá ònà ẹ̀tẹ́ fẹ́ mú láì mọ̀ pé àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ nu kókà àwọn ọmọ rẹ̀ rí àwọn ọmọ rẹ̀ dẹ̀ jẹ́ nínú ẹ̀mọ̀ àwọn yẹn ló wá sọ sáwọn èèyàn pé ẹni báyìí òun lọ sọ pé kí wọ́n padà di òun kódà wọ́n ti gbé síbi ọ̀pá tí wọ́n fi fẹ́ pa. kí ni tẹ́ wá fẹ́ lọ́dọ̀ ìjọba àti gbogbo àwọn. ìjọba dákun torí ọdọ kan ṣàánú mi yan méke ni kí wọ́n jẹ́ ìdókòwò ọ̀sẹ̀ gangan o àwọn ọmọ kékeré lọmọ rẹ̀ kan ṣàánú mi o lọ́jọ́ torí ọlọ́run o lọ́dọ̀kun o ẹ̀fẹ́ mọ́ bẹ orí sápá o kọ́fọ́kọ́ mi lẹ̀ o lọ́dọ̀kun torí ọlọ́run. báwo lè ṣe wá gbọ́ pé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ni wọ́n gbọ́kọ́ yín lọ. àti ẹ̀ tí ìmọ̀ ìgbọ́ bóyá ọlọ́pàá ló mú bóyá ọlọ́pàá kọ́ ló bóyá ọlọ́pàá kọ́ ṣùgbọ́n àwọn ẹni tó wá wọ́n sọ pé ọlọ́pàá láwọn ṣùgbọ́n àti ìkọ̀ báwo ọlọ́pàá ni torí mi pariwo pé kán jẹ́ kí n gbóhùn rẹ̀ kán dẹ̀ fídíò rẹ̀ sí wa kán jẹ́ ká rí ká mọ irú ìrìn àjò tó fà tó ní kò tí ì fọkàn tèmi balẹ̀ pé ó ṣì wà láyé gan báyìí kán ṣàánú mi o.
ẹ ṣeun ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Dáíwò Yusuf. ẹ ṣeun. a gbìyànjú láti kódò láìpẹ́ tí a tún fi ní sùúrù díẹ̀ títí dìgbà tí a tún débi tí a tún lọ. ẹ ṣeun o Adéyẹmí rere kọ mi ẹ dákun ẹ má gbé kó bẹ a bá tún orí láìpẹ́ ẹ tún máa share rẹ̀ ẹjọ́ lọ káàkiri gbogbo ìjà tí wọ́n ń jà àgbọ̀n lẹ̀ ti gbọ́ yìí nípa ọ̀rọ̀ òṣèlè kò ṣẹlẹ̀ òun náà ni ìjà tí ó wà wọ́n dẹ̀ ti dá ẹjọ́ yẹn wọ́n ti fi oníkálukú sí ọ̀dọ̀ tiwọn impact kábíyèsí ìgbọ́n náà láti gbọ́ lẹ́yìn tí ó túmọ̀ sí pé gbogbo wọn ṣe káwọ́ gbéra bàtà náà nǹkan náà ti gbọ́ yẹn ó túmọ̀ sí pé kì í ṣe nǹkan tí ó rọrùn ó túmọ̀ sí pé kì í ṣe nǹkan tí abẹ́rẹ́ sọ pé bá pé ó rọrùn mo fẹ́ kí ACF ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹ̀gbọ́n ẹni tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ẹ dárúkọ yín. Bàbá kí lẹ lè bá ṣàlàyé lórí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ àti wọ́n ṣe ká àbúrò yín mọ́ oko. ọ̀pọ̀ nìyẹn àgbọ̀dọ̀ tó ti máa fẹ́ lólé níbi pé ọmọ náà gbọ́ tí ọ̀rọ̀ sókè tó tẹ̀lé jẹun sísè tó wọ́n ní àwọn gírígàn kílẹ̀ tí wọ́n ti sápamọ́ sí ẹsẹ̀ àbá tó tó di wípé wọ́n yẹ wọ́pọ̀ òun náà ni wọ́n lọ kámọ́ tó tún bọ́ ara sílẹ̀ tó ẹ̀yà ti gíjẹ̀ ẹ̀ fi ra mọ́ tó tó ń tọ̀rọ̀ juwọ́ tó lé wákàtí gbọ́. ṣé ìjà ó ní nǹkan kan tí àbúrò yìí ti ṣe fún wọn tẹ́lẹ̀ àbí tó fi wá fà tó já sí pé wọ́n wá ṣe wọ́n gẹ́gẹ́ bá ti ń gbọ́ akẹ́kọ̀ọ́ náà kó bọ̀ lọ bá wọn nù kó wọ́n yìn wọ́n bọ̀ ọkùnrin wọn ṣáwọn ládàá kó tó pọ́n padà gbé wọn lọ ǹjẹ́ ó ní nǹkan kan tábúrò yìí ti ṣe fún wọn tẹ́lẹ̀ tí ó bí wọ́n ṣe tájẹ̀tì wọn wá sínú ọkùnrin yẹn. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí bó ṣe bẹ̀rẹ̀ látòrí tiẹ̀ àwọn bàbá tó ti ṣe láti láyé láyé ìgbà yẹn ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ táwọn ọlọ́pàá tí wọ́n máa ń kó wa ní ẹ̀lú rẹ̀ kó wọ́n bá wọn bá wá jiyàn pé àwọn ilẹ̀ nípa ilẹ̀ ọ̀pọ̀ tó débi pé nígbà tó tóbi báwọn lọ́tọ́ níbẹ̀ wọ́n tó ń bá àwọn náà ga sí ilẹ̀ náà pé àgbẹ̀rẹ̀ ìwọ̀n wọn. gbogbo tó ṣe láti àyọ̀ wá wọ́n ti ta ọlọ́pàá bẹ́ẹ̀ débi pé àwọn ìdúgbò bẹ́ẹ̀ tí wọ́n ti láyé wọ̀ tẹ́sí pé ọmọ yìí yẹn ṣe pàtó bẹ́ẹ̀ òun náà ni ó jẹ́ pé wọ́n máa ń sọ káàkiri pé àwọn gbọ́dọ̀ mú kúrò lẹ̀. ó ní wọ́n ṣe wò pé káwọn ẹ̀ ń bọ̀ lẹ́yìn ṣe wá gbọ́ wípé àhámọ́ àwọn ọlọ́pàá ló wà àti pé sáwọn tó wá gbọ́n lọ́jọ́ yẹn ṣé wọ́n fàájì káàdì hàn yín àbí kí ni àrídájú wípé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá náà ni wọ́n gbọ́n lọ. àwọn tó wà ò jẹ́ ọlọ́pàá ò torí àwọn tí wọ́n lọ síbẹ̀ nígbà tí wọ́n fi lọ wọ́n sọ wọ́n kàtàkùn wọn rẹ̀ láìpẹ́ fún wọn ní pé àwọn tọ́gì akímọ̀fà ọmọlọ́fà náà ni. ẹlẹ́nà akímù ọmọ ọlọ́fà yẹn ṣé ọmọ ọba ọ̀fà tán máa bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni àbí tí wọ́n ti papòdà. àárín òtí èyí ni ọmọ ọba ọ̀fà ló ń ṣàkóso. ọmọ ọba ọ̀fà ni. kí wàá ní tẹ́ wọ́n fẹ́ lọ́dọ̀ ìjọba àti ọ̀dọ̀ àwọn tí wọ́n ń gbọ́ wa. bẹ́ẹ̀ bàbá wa tí ojú tó jẹ́ olóògbé Nàìjíríà pẹ̀lú àwọn gómìnà wa Ọdúnmọ́lá Adélékè ìdásí ó fún ọba wa ṣe àṣọwọ́pọ̀ wọ́n bá wa gbà wá lórí ọ̀rọ̀ ìbẹ̀lẹ̀ yìí pé ọmọ náà ó lè wá sílẹ̀ kíákíá ọmọ náà kò ní ẹbí tó yára kọjá àti ìgbà ẹ dákọ̀ ilẹ̀ pẹ̀sì.